They gave me that confidence that I can go anywhere that I like. Ẹ̀yin tẹ́ ń jà lọ́dọ̀ bàbá wàhálà ìjà yìí ò kàn mí. Tó bá wù mí lé nísìn. Ṣùgbọ́n ọ̀kárò entertainment buy. Gbogbo kan ni wá níbí. Oya Drug Space TV. Tí n bá débì kan sí tí ó sì ní máa wà ó mi ní lọ síbẹ̀ mọ́. But mo máa lọ síbì kan. Don't worry. Tèmi ti yàtọ̀ sí tàná. I've become stronger. Mo ti strong. Àwọn náà lọ fún mi tíìsì. Karimo láti gbé padà wá sí orí channel wa yín èèyàn wa. Westo, yeah, thank you for reminding me. I'm going to unblock Westo. Westo Baba. Westo, welcome back. Welcome. Team Baba Mohbad ṣe ìpàdé papọ̀. So, block ẹni tó rán mi létí yẹn, thank you. Gbọ́lọ́ tí yàn block yẹn. Let me unblock Westo. Tábàlẹ̀ tí ń gbọ́, ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe. Kẹ́ bá wa subscribe, kẹ́ bá wa like, kẹ́ bá wa share, kẹ́ bá wa comment. Kẹ́ bá wa turn on notification button yìí kẹ́ lè máa rí àwọn update wa lóòrèkóòrè. Hey, àwọn moderator mi ń para o. Hey, wọ́n ti block àwọn èèyàn gan síbí báyìí. Èmi kọ́ ni mo ṣe léyìí o. Westo, ẹ mọ̀gbà tí mo ti block Westo. Ṣé Westo wọlé sí bí July ni? Èmi gan kọ́ ni mo block Westo o. July 6, 2024 lọ block Westo. Èmi gan kọ́ ni mo tẹ̀ wá block ẹ̀ ṣá. Yeah, I've unblocked him. I've unblocked Westo. See, I'm okay. Thank you so much for being concerned about me. I am perfectly okay. Wo ṣẹ́tìrì kí ló ń pele Baileys máa fọ̀rọ̀ wọn mu Baileys. Ó ti yé yín. I'm perfectly okay. Ṣé rí gbogbo àwọn tó sọ̀rọ̀ ń bẹ̀ yẹn? Everybody pátápátá ló ní opinion. Ṣẹ́gẹ̀, they all have their opinions. Ó máa kọ́kọ́ rí bẹ́ẹ̀ ní ìlọ live yẹn rí. Wọn ò wá sí tọ̀dọ̀ mi rí. So they will want to attack me first. Tó bá tún di bí next week ń sìn. They should drag me on Facebook. Ìpàkọ́ ògbọ́sù ti máa fọ̀rọ̀ wọn mu Baileys ni. Let them drag me. Èmi ò rí wọn. Èmi rí wọn, èmi ò rí wọn. They should drag me. Àná mi náà ti kọrin, ó ní ó ń dùn wọ́n, ó ń ká wọn lára ni. Jẹ́jẹ́ mi mo jókòó. Tẹ́ bá move around káàkiri àti Baba African TV olórí burúkú yẹn. Ẹ rí show tó ṣe fún mi just because he came to my platform. He told me to apologize. I said no. So, on wá lọ team up. Tẹ́ bá ti rí show yẹn. Ó wà lórí Facebook. They just did it. They should drag just Mary. Kan drag ẹ̀ kò kan ayé. Ẹ jẹ́ kan drag wa. Ṣóyè yín. Tó bá jẹ́ tẹ́lẹ̀, má ti máa wà restless. No. What doesn't kill you will make you stronger. Ṣé get? Àwọn gangan ló kọ́ mi ní thick skin. Àwọn gangan ló jẹ́ kí n ní thick skin. So live tí mo lọ yẹn ní lọ síbẹ̀ rí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. First time tí mo kọ́kọ́ lọ mo wá ní kó máa attack mi. Wọ́n á attack mi. Tó bá tún kù bí ọjọ́ mélòó ṣóyè yín màá tún lọ. As long as tí Comfy ò bá ti sọ pé má wá mọ́. Sister Mo, no wahala. That's why I came live. Pé bóyá ń ké ní ké o. Wàláì mi ké. Mo dúró ni. Mi dẹ̀ wà against wọn. I cannot be against you and come here now. Ṣé Bible wà nítòsí? Ẹ jẹ́ kí n ṣe kọ́kọ́. Shetty, this is a Bible. Mi mọ̀ pé kíní wà lọ́la. Èmi ò mọ̀ pé kóòtù wà lọ́la. Honestly, Bible mi
mi mọ̀ pé court wà lọ́la mo kàn kọjá lọ mo kàn rí Comfy tó ṣojú bákan múdà Comfy pẹ̀lú àwọn style ẹ̀ jẹ́ kí n wọbẹ̀ ó dẹ̀ dúró síbẹ̀ ó dẹ̀ ṣàwàdà Comfy gangan ò tiẹ̀ kọ́kọ́ rí mi Comfy ò tètè rí mi àwọn èèyàn tó wà ní comment section ló ní Karimot is here àwọn náà ní gbégbóòrùn Karimot is here Karimot is here and I send request me I will just come pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn o ṣe get but any small thing ready to attack ṣe get èmi ò dẹ̀ lọ síbẹ̀ ní tìjà ìgbà tí mo wá tún bọ́lẹ̀ wọ́n ní àwọn ràn wá ni wọn ló dòódì rán mi wá kẹ̀ ọlọ́run má jẹ́ ká já mi padà síbi ebi ẹ̀ rán mi wá ọlọ́run ò ní jẹ́ so kò sẹ́nibọ́dì tó rán mi wá òun rèé ọwọ́ bọ̀ọ̀lì ọwọ́ gbogbo ẹ̀ tó fi bú mi nígbà tí mo move on ṣé skin mi ò jáde ṣé everything ò jáde but I want to be going like I want to be a free bird mo lọ sọ́dọ̀ Papariano àkọ́kọ́ ṣèbákan wọ́n calm down tẹ bá wo bẹ̀ yẹn ọkùnrin pọ̀ ń bẹ̀ yẹn ibi tí mo lọ lẹ́yìn àwọn obìnrin ni kí làwọn obìnrin máa ń ṣe ju pé nǹkan tá a máa ń ṣe náà nìyẹn lọ ìwà àwọn obìnrin nìyẹn ṣe get ìwà àwọn obìnrin nìyẹn bọ́dọ̀ Papariano ọkùnrin Papariano ti wá síbi ó ti wá fún mi lówó gift èmi náà mo ti lọ fún gift me I just want to be ọwọ́ bọ́ọ̀lì ni ṣe lẹ́sìn ọwọ́ bọ́ọ̀lì bí ìdẹ́lú nǹkan kan sáì mọ́yìn nǹkan tó recommend mo mọ ara mi omi ṣe pàtàkì omi multivitamin fruit nǹkan mẹ́ta yẹn kan cream kan máa ṣiṣẹ́ tó fẹ́ ṣe ni nǹkan mẹ́ta yẹn ṣe get Papariano no be am so mo dẹ̀ máa débò mi náà wọ́n á gbà mí tọwọ́ tẹsẹ̀ wọn ò ní bú mi but èmi o máa lọ sí anywhere tó bá wù mí mo máa lọ sí anywhere tó bá wù mí ṣóyè yín because social media even government go lè regulate social media wọn ò rágbára ẹ̀ ṣe no wait ṣẹ́rí Papariano tẹ̀ ń sọ yẹn àárín ẹ̀yin àti Papariano ló wà I will not inherit someone's enemy ṣóyè yín I will not inherit anybody's enemy Bukky Jesse bó ṣe wà yẹn tó bá dọ̀la tó bá jọ̀la tó bá wù mí kí n lọ show Bukky Jesse máa wọlé máa tẹ síìtì síbẹ̀ but if she say Karimot you cannot come here I will respect her space but I should now because of someone not go to somewhere lọ́wọ́n ní jẹ́ ìgbà kan nìyẹn tó bá jọ́dọ̀ Tẹ́ni ológo lóhùn mi lọ́la máa wọlé síbẹ̀ Sister Tẹ́ni ẹ kú ètò if she say Karimo you cannot be here I will leave but kí n wá torí èèyàn kan kí n wá ní ẹ̀mí ní lọ́bì kan kò jọ o màá lọ sẹ́ni gbé ẹ̀ tó bá wù mí kí lẹ tó fẹ́ sọ ju tẹ́tí sọ tẹ́lẹ̀ lọ. What is it? It's the internet. Did you log yourself out on the internet? Your Wi-Fi is not on now. I just put it on. So I will go anywhere. Let me ṣe wáyé. Mo so free gan mi ò lọ́tà. That is why tó yẹ pé ẹ bá ṣẹ̀ mí sí ẹ ṣẹ̀ mí sí mo máa para mo máa ṣe gbogbo ẹ̀ kíní kan Mọ́mì Jordan ẹ̀yà ìjẹ́kó tó ti tán kò ti tó síbẹ̀ nìyẹn I'm a liberal person but tí n bá dúró tiẹ̀ tí mo dúró tiẹ̀ máa dúró tiẹ̀ délẹ̀ ibi tọ́rọ̀ mi burú sí nìyẹn mo máa ń dúró téèyàn pẹ̀lú gbogbo nǹkan tí mo ní wá wá fi bí ṣú mi. So that's me for you and you can't change me. It's just who I am. It's just my zodiac sign. You can't change me. Ṣé mi tó yẹ pé yàtọ̀ tí n bá dẹ̀ wà lórí òtítọ́ èmi ju lọ́ọ̀yà lọ o tí n bá wà lórí òtítọ́
wọ́n máa tẹnu mọ́ pé nǹkan tí mo sọ yìí ni sẹ́. People will now see it as agídí, kò kí ń ṣagídí. Òótọ́ tèmi mọ̀ pójú òótọ́ yẹn, I will keep saying it. Even my father cannot tell me to say otherwise tó bá jẹ́ nǹkan yìí ni. Sure, you get what I'm saying? I'm a liberal person. I'm just too good. Goodness yẹn dẹ̀ máa ń padà hurt me. I will go about a good evening. I will go anywhere. Ojo ni mi ìbẹ́ nìkan ṣọ̀tá. Kẹ wá sọ pé ní tí mo ti fara gbọ́ta fún ẹ wá ní because of that person I should not go anywhere. Ẹ lè work o, kò lè ṣẹlẹ̀. I will go anywhere I like. So ìgbà tí mo kọ́kọ́ gùnkè yẹn mo rí pé àwọn people yóò dẹ̀ get me o. Mo rí tán, Mommy Kitty, you say you are not happy. I'm so sorry if you are not happy. I'm so sorry about it. I saw your text message, but I just want to be a free bird. Google my name. Press my name on Google. You will see what is this. What is it? Is that who I am? That's not who I am. And I don't care. Àwọn kan ló liberate country tàwa nú ẹ̀ tán fẹ̀mí wọn lélẹ̀. And I'm so proud of myself that I took bullets for the family. I'm so proud of myself. But the thing is that you will not continue to rub it on my face. They are cursing me, let them curse me. If they curse me today, they will not curse me next week. Ó ṣàjòjì sí wọn. Ibi tí mi ìdé rí. Ṣé mo dọ́dọ̀ kan fírí ni? Mi dọ́dọ̀ kan fírí. Ṣé get? Ibi tí mi ìdé rí. Tí mo dẹ̀ débẹ̀. Tí you are proud of me, tell them to leave me alone too. 2 days, is it 2 days ago? That day that shameless man, Baboni Koko, you know Baboni Koko now, that he came here that you apologize. You want my hearing? You want hearing? That I said I should apologize to him. That I said I didn't apologize. He went back and said so many things. And I didn't come for them. I just went there. Where? They came back on fishy. Show there. Oh, thank you for the gift. Cashback coffee show there. Honestly, I wanted to just do show with but people are too aggressive. Like they just want me to say something, and I know what they want me to say, but I won't say it. I won't. If it did not happen, I won't say it. I won't say it. So I came to your platform. You have started cursing me. Let them twist. That is their normal way. So maybe I know what I said. Tomorrow again. Oh, thank you so much. Thank you so much. Tomorrow again, I can go elsewhere. Out of the justice for my mobile. Did you see my account number outside? My account number is not outside now. I'm not doing it for monetary gain or something. You can say, hey, oh Lenny, kò lówó lọ́wọ́ kìnìkan ṣùgbọ́n èmi fúnra mi mo mọ̀ tí mo tó. She gets. I answered the question respectfully pẹ̀lú ọpọlọ, but they wanted me to say something. If it did not happen, I won't say it. And I am not against Baba. In as much as I'm not against Mama, I will not be against Baba. I have been against Baba nígbà àìmọ̀. She gets. Shoye, I've been against him. But now, now, if I have to be omi tuntun ti rú, oh, they regretted what they did, really?
so omi tuntun ti rú ẹja tuntun ti wọ̀. If I can be for mama, I will be for baba at the same time. You get? Because mi ò lè dárí apá kan fá. But right now, I just want to be a free bird. And I can choose any show. Ṣé mo ké tẹ́lẹ̀ tí bá ti ń sọ̀rọ̀. Ma anxiety, look at me, I'm calm. Ó ń rèsì kọ́ sísì làwùsà. Tó bá yẹ pé gbogbo èpè tọ́ ti fi ṣẹ́ ni, wàhálà kò yẹ kó wọ bọ̀lì ní ìlì. Tó bá yẹ pé gbogbo èpè social media ni, kò yẹ kí ọwọ́ bọ̀lì yìí kó clear. Ó yẹ kó tún jóná sí ni. Ó yẹ kó tún jóná sí ni. Nígbà tí dragging yẹn pọ̀, tálẹ̀ yéyé tó gbèjà mi, steady God tó gbèjà mi èmi àtàrà mi ni. They now gave me that confidence. They gave me that confidence. Oh, thank you so much. Thank you for the gift. They gave me that confidence that I can go anywhere that I like. Ẹ̀yin tẹ́ ń jà lọ́dọ̀ bàbá, wàhálà ìjà yín ò kàn mí. Tó bá wù mí lé nísìn, ó lè jẹ́ ọ̀dọ̀ Adéníkẹ́ ní ọ̀nà mi gbà. Máa wọlé síbẹ̀. If Adéníkẹ́ don't want me to come, she can block me. I will waka jẹ́jẹ́ and leave. Because àṣẹ̀yìnwá ẹ̀ṣẹ̀yìnbọ̀ ẹ sì lè jókòó kẹyìn ojú nǹkan tó wà láàrin ara yín. Me, I just want to turn. Blogger. Is this what they call blogger? I'm not blogger. Blogger ke. Nǹkan gidi wà no fracas. You see nǹkan gidi no fracas. Me, I just want to be a free bird. Mo mọ ẹni tí mo face. Àní drag mi di ọ̀la sẹ́. Drag mi di ọ̀la. Ní ìtẹ́ mọ̀ pé ẹ̀ ń bú mi. Bó ṣe wá rí ibi tó ti ń bú mi lọ́dọ̀ bàbá yẹn, ó pè mí kí n máa lọ síbẹ̀. Màá tún máa ṣàlàyé ara mi pé mi ìbú bàbá. Come to where, Abati? Come to where? Ibolen, come to my mommy platform. Who is your mommy, Abati? Who is your mommy? Ṣé rí ọ̀dọ̀ bàbá tó ti ń bú mi yẹn, ó pè mí kí n tún ṣì máa ṣàlàyé. Aries ti gbáwò. Àbàtì jẹ́ ìsinmi tí mo gbà lẹ́ni lọ. Jẹ́ fi mu Baileys náà. I'm going to say this here. In as much ìdílé méjèèjì ọjọ́ drag ara wọn ni. Tí n bá dẹ̀ ti ń sọ pé ẹni yìí bá ẹ dúró. Even kí ni mo tẹ̀lé fi sọ pé bàbá gan fi ṣẹ̀ mí at this point? Kí ni mo fẹ́ sọ pé bàbá fi ṣẹ̀ mí? Kí ni mo fẹ́ fi sọ pé bàbá fi ṣẹ̀ mí? Oh, thank you so much. Ọmọ ṣì wá. Me, I'm not going to any platform. I'm not going to Aries. I'm not going to a platform. I'm just saying, she gets. I'm not going to Aries platform. Abati mi ti lè wá. Even ṣe fẹ́ gbọ́ tí n bá fẹ́ lọ sí platform tó bá ti ń bú Yèyé Kudi mi kì í fẹ́ lọ síbẹ̀. Because I cherish her a lot. I cherish Yèyé Kudi a lot. Nǹkan tí Yèyé Kudi ṣe ni nǹkan tí máa ń ṣe. Tí n bá ronú lọ báyìí, màá tún ronú lọ báyìí. Mi kàn ní ronú lọ bí adití one way traffic. No, I will not do that. Tí n bá fẹ́ lọ síbò máa kọ́kọ́ wò pé ṣé ni yóò bú Yèyé ṣá. Àfi tí n bá mọ̀ bóyá ẹnìyẹn bú Yèyé. Lẹ máa rí mi bẹ̀. Tẹ bá rí mi bẹ̀, kẹ́ mọ̀ pé mi ì mọ̀ ni. Forget. I'm a free bird. Leave me alone. I will go to any platform. But if Baba Mohbad people are still fighting me,
let them fight me. Let them fight me. If they fight me today, if they fight me 100% today, gbogbo ẹ̀yin tẹ́ sọ pé wọ́n fún jẹ ṣèbé mi rè tó bá jẹ́ tẹ́lẹ̀ mama àyà mi máa lọ sókè. Gone are those days. Help mi ni o. Sharing self-esteem mi. You don't know what social media did to my self-esteem. I used to have a low self-esteem. But now, don't watch my show again. Who told you to come here, beautiful? Who told you to come here? But social media have built my self-esteem to some certain stage. Gbogbo gba tẹ́ mọ̀ mi tí mama pa tí mama ṣe kíni yan mo ṣì ní low self-esteem ngba ẹni. She gets. So if they fight me today 100%, if I go tomorrow, they will fight me like 80%. See, if I want to talk to Baba today, I will talk to Baba. But not now. Ẹ ṣì fi Baba sílẹ̀. Ẹ fi Baba sílẹ̀. If I want to talk to Baba today, mo ń sọ fún yín pé ìgbà tí mo dé Naija níbo ni ilé bàbá ọkọ ẹ̀ mú mi lọ sílé bàbá ọkọ ẹ̀. Mú mi lọ sílé bàbá ọkọ ẹ̀ kí n lọ kí wọn pé ẹ kú ilé o. Tí n bá sọ bẹ́ẹ̀ kí ọyàn táwa méjèèjì ni ó ṣe dájọ́. Kò ní dáa fún ẹ when you did beautiful show lórí burúkú ni ẹni. So ó kú àbówọ kómà nígbà tó ń ṣe tó ṣó wọ kómà gbà yẹn ni. Àbó orí ìtàn tún jù sí Facebook lẹ́nu ọjọ́ mẹ́ta. Ó wọ kómà pẹ̀lú African TV òwe. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mo ní pé níbo ni ilé bàbá ọkọ ẹ̀ bí mo the second day I arrived Nigeria in the night. The following morning mú mi lọ sílé bàbá ọkọ ẹ̀ ní Kòròdú kí n lọ kí wọn pé ẹ kú ilé o. But àwọn Ìkòròdú boys tó wà ń bẹ̀ gbogbo ìjà tó ń jà kò jẹ́ kí n lè lọ. Wọ́n ní àwọn máa attack ẹ o, wọ́n máa ṣe kíní kan dẹ́ṣẹ́ wọ́n tí ń gbà yẹn náà wọ́n attack àwọn celebrity tó lọ sí ibi burial ground yẹn. Nǹkan tí ò jẹ́ kí n lè rí síbẹ̀. Go online ṣe kíní kan Abati you no see am. You no see wetin African TV do. And your mommy, all of them together, you no see am. Facebook or TikTok go bring am for you. He go bring am for you because he came here. He told me to come and apologize to him. And I said, I will never apologize to you. He came here 3 days ago. Abati, Africa TV came here 3 days ago and said, I have to apologize for us to start afresh. And I said, I will never apologize to you. Bàbá tó jẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣe. Ẹ̀yin tí bàbá ní ever fún ní go ahead pé kó ṣe show tó fẹ́ ṣe ní Sango ní next month. So if you cannot meet them, you join them. Ó ti ní plans for show already. Ó wá ń wá bí tán ti máa fún go ahead. So mi ní opportunity láti lọ kí bàbá yẹn pé ẹ kú ilé títí tí mo fi padà. Mo wá jókòó mo wá wò pé èmi fẹ́ withdraw mi ìdá sọ̀rọ̀ yẹn mọ́. But kí n tó withdraw, I don't know why he said I should apologize. He said I insulted him. Ṣé wọn insult me? Mo wá wò pé kí n tó sọ pé mi ìdá sọ̀rọ̀ yẹn mọ́, mo gbọ́dọ̀ sọ pé ẹnu àgbà tó ń lù kí àgbà yẹn má bínú.